Africa Content TV. Let whoever stakeholders good message. Ajangile Kwadu, Ebe Dumailo, Ebe Aduba, Ile Oni Boloma wa Ono Nina wa Ebe Akide. Ajola Adelaku, President George Ekoropo, Nigerian and overseas. And while he's coming on board now, the Honorable Commissioner in charge of Culture and Tourism, Osun State, the indefatigable Honorable Fafa, is being expected to please join us in delivering this goodwill message. Once again, Your Excellencies, Your Eminences, we sincerely appreciate your presence. Thank you for your patience. God bless you. Akí aṣojú gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ State. Akí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ State bí ẹgbẹ́ fún mi kò ṣe ẹkú ìrántí wa ẹkú kó má lè bàjẹ́ bẹ́ẹ̀ la kí bàbá wa ní ìbàdàn àti bàbá akẹ́kẹ́ láyé bẹ́ẹ̀ ni ẹ̀sìn jẹ́ àtúnkí bàbá wa ọba adébọ̀lù látọ̀dọ̀ káàbíyèsí àti káàbíyèsí ìjọ ọ̀jẹ̀ parapọ̀ ní bí 2 minutes ẹ̀jọ̀ ẹ̀ má bínú. Ìjọ ọ̀jẹ̀ parapọ̀ ó jẹ́ ìjọ tí a gbé kalẹ̀ nípa ìwà bàjẹ́. À ń fi eégún fọ́ ṣọ́ọ̀bù ni, à ń fi eégún jalè ni, eégún yọwọ́ ni, ó yẹsẹ̀ ni. Ìjọ ọ̀jẹ̀ parapọ̀ a ò fẹ́ nítorí awo ni eégún láti aláyébáyé. Àwa rí àwọn ìlú kan tí wọ́n sì ń yọ ọpá yọ ẹsẹ̀ lẹ̀ ẹjọ́ abẹ̀yìn arọ̀ yìí ẹ jẹ́ ká ṣàtúnṣe jẹ. Bí a bá mọ̀ pé àti ṣàtúnṣe ẹ jẹ́ ká máa jáde ní ìlú inú wa dùn ọkàn wa balẹ̀ o. Ẹ ṣe gbogbo yìí èdè ìlú. Kọmíṣánná Fátímù. Ẹ ṣe ń gbọ́ ní sà. Ẹ jẹ́ kí kọmíṣánná fún àṣà àti ìrìn àjò afẹ́ láti ìpínlẹ̀ Ọ̀ṣun kí àwọn náà kí wọ́n bá wa ní gbólóhùn fún ti
ṣe lónìí yìí. Your Excellencies, distinguished ladies and gentlemen, here we have His Honor Honorable Abiodun Fafa, the Commissioner in charge of Culture and Tourism, all the way from Osun State. Over to you, sir. Kábíyèsí fún Ọlọ́run. Your Excellency, Deputy Governor of Oyo State. Adékun Pastor Balawa. The Kábíyèsí is represented here. Bàbá wa Ládọjà Akínyẹ̀wò. Gbogbo àwọn èèyàn tó tún à ń bí àti àdùnnàkọ̀ọ́rù ẹ̀ṣẹ́ o. Gbogbo eégún tó wà ń bí ẹjọ́ ó fẹ́ sọ fún ìbọn. Èyí yẹ wá ná. Èyí yẹ wá ná. Ó ti ẹ̀dùn mọ́ wa. Ó ti ẹ̀dùn mọ́ wa. Lálá. Àbí òdùmọ́ wa. Ṣé ẹ̀rí pé a ní àṣà, a sì ní ìṣe? Èyí láti sọ fún mi pé bá a ṣe jẹ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ ká mú àṣà àti ìṣe wa ká mú ní ọ̀kúnkúndùn. Mo fẹ́ lu ọ̀rẹ́ mi lọ́gọ̀ọ́ ẹnu pé ó kù challenge tó ń fún wa. Ọmọ ìyá lágbo, ẹkúṣẹ́ o. Inú mi dùn àti mo níbi tó dé àti kó orí tútù àtòrí gbígbẹ jọ òyìnbí. Ọ̀rẹ́ mi kan sọ pé ẹjọ́ wà kó eléwu lọ́jọ́ ọ̀gá wò lọ ya ìpáàlẹ́ bí o sọ pé ìpáàlẹ́ lọ̀rẹ́ mi o bọ̀ kì í ṣe ẹran rírọ̀ gbogbo ẹ̀yin tí wọ́n lè ní Ọlọ́run tó fún wa ní èyí á fún wa láti jẹ́ ká tún promote pé àìlọ. Àwọn èèyàn wá ń wo eégún láti oríṣiríṣi kan tó yẹ pé àwọn ọ̀bà kan wà àwọn ọ̀bà ìjẹ́ wọ́n tó gbé eégún wa wọ́n tún lọ gbé ta àwọn bá gbé eégún ta kí ni ká ṣe fún wọn? Káfọ́ lẹ́gbẹ̀ẹ́ àbíkíní, àgbà ilé ìdán gbé lọ, àtò wa tó ṣe, àwọn àwọn ìgbà kó ṣe kí ni kó dáadáa kó ṣe é wò. Ìgbàlẹ́ fún nípa tí mi kéré, a máa ń sáfò ní láti lọ wọ eégún ni. Àwọn ọmọ wa wọ́n bí ti wọ eégún sẹ́yìn. Ẹ jọ ẹ jẹ́ ká máa wò ó. Bí Ìbàdàn tá a wà, bàtà àkéde máa wà, olólùkọ́, wọn ṣèkí àtúbà yẹn kí ló máa ṣe náà? Wọ́n á ti ṣèkí àgbé wọn nílé ìjáde ẹ̀bẹ̀ mọ́. Ẹjọ́ yẹ ká múra sí àṣà wa. Elédùmarè yóò wà lẹ́yìn wa o. Gbogbo àwọn bàbá wa tó ṣe fájú wa tó ń mójútó ẹ̀mí yóò kú. Bàbá wẹlẹ́nu kú gan. Bàbá Àlàbí gbogbo ẹ̀mí yóò kú. Gbogbo nǹkan tá à ń ṣe yìí. Àwọn náà rí ìlú fi ẹ̀yìn á lè fi lẹ́fẹ̀ẹ́ yìí. Kò ní panu yóò máa lọ gòkè sí ní o. Mo kí gbogbo Ọ̀yọ́ state. Torí tó yẹ pé gómìnà nífẹ̀ẹ́ sí ni ó lè má rí bẹ́ẹ̀. Mo kí orúkọ ọ̀rọ̀ Ṣèyí Mákindé. Ẹgbẹ́ àmójútó àṣà o. Bẹ́ẹ̀ ṣe ń kí Ṣèyí Mákindé. Òun kí gómìnà tèmi náà the dancing governor. Ṣèmi gómìnà tó bá ń jó yóò láìkí àṣà. Ìmọ̀lẹ̀ the dancing governor and the performing governor. Nítorí èmi pé o kí gbogbo wa o. Àṣeyí ṣàmọ́dún ṣàṣàmọ́dún sí ẹ̀mí. Ó tó lọ tó pọ̀ ní Ọ̀ṣun náà á ti challenge yín. Ẹ máa sọ pé a ní ṣe bí ọ̀rọ̀ láàrin. Àwọn wà sọ fún yín pé Ọ̀ṣun lé téńté òwe. Ẹ ṣeun. A ti ṣe bí Ọ̀yọ́ láàrin níbikíbi Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ìlú náà. Láti
Àpapọ̀ ètò lọ́wọ́lá.
ọmọbìnrin tó máa ń jó bàbá yẹn ó máa múra lẹ̀. àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ ti ń bọ̀. eégún ẹ̀gẹ́ ti ń bọ̀. eégún àtẹ́rẹ́ gbogbo fọ̀kọ̀. eégún àtẹ́rẹ́ gbogbo fọ̀kọ̀. ẹ bá múra lẹ̀ ní àti ìpè yìí o. sábàá. ẹ̀gẹ́ ọkọ̀ àgbọ̀rọ̀. àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ òṣogbo kàmá ọkọ̀ lé àná rẹ̀ lẹ́rọ̀. ayọ̀ ewé bí yìí máa múra lẹ̀. Ibadan for show. Congratulations, Ecuador. What's Hello.